يسألونك يوم تفكر إلى يومئذ عن النعيم يسألونك يوم تفكر ọmọ Ádámù ó sì fura ọmọ Ádámù ó sì rọra tọ́ra sọ ayé tọ́wọ́ yẹn kò ní pẹ̀lẹ́ kísà ipò ayé tó ní ọ̀padà jùlẹ̀ tọ́rẹ́ nìkan ló ti dé tí wọ́n ti jókòó mẹ́rin ẹnìkan lọ́nà lé tí wọ́n ti dàrí pa ó lè pẹ́ ó lè yá ọ̀padà kúrò ọmọ Ádámù ó sì fura ìsẹ̀mí ilé ayé ìnira ní kọ́dà ìgbádùn ilé ayé ìnira ní torí bá a ní ìgbádùn ọ̀hún dà ìní àwọn ìtàlímù náà sáwọ́fà tẹ̀sílù ọmọ Ádámù ó sì rọra láti ní ogun mọ́tò tó bá wù ẹ́ ogun kó sí oyin ọkọ̀ tó bá wù ẹ́ ogun kó sí bàṣà ará ìlú bá pẹ̀yẹ ìgbé wọ lọ́rọ̀ kan tá a bá ti gbé ọ ìlọ̀ tọ́lẹ̀ ní àgbègbè ó lè jẹ́ ìtẹ́ ló sùn sí àbí lágbàlá rẹ̀ àbí ní ìlú òkèèrè ó lè pẹ́ ó lè yá ọ̀padà kúrò látàzábùwá iná bá àdìyẹ̀bí náà ọmọ Ádámù ó sì fura àyèsí ni wá àwa ẹ̀dá wa tó wáyé àyèsí náà látún padà jẹ́ bọ́jọ́ bá pé bẹ̀mí ẹ̀ bá ń bẹ lára rẹ̀ ọ̀sáyé jẹ́jẹ́ o kọ́ ọ̀rẹ́ tí ọjọ́ kan tá pé ọ̀ tó ní jẹ́ mọ́ sàárè sáà ní ilé ìgbẹ̀yìn wá sẹ́ẹ̀rí nínú sàárè ibẹ̀ náà láti kọ́kọ́ gbẹ̀san ìwà wa sàárè ilé ìkẹ́ ẹni bẹ́ẹ̀ni tí ń hùwà rere. Gbàdúrà náà ló fẹ́ ọ, èmi náà kí ẹ ọ, èmi náà bú ẹ ọ, èmi náà kí ẹ ọ, èmi náà bú ẹ ọ, èmi náà kí ẹ ọ, èmi náà bú ẹ ọ, èmi. Ẹ wo Ṣọ̀kí Eléjò. Ṣọ̀kí Eléjò. Wo Ṣọ̀kí Alábọ̀. Wo Ṣọ̀kí kọ́nàkọ́nà. Ṣọ̀kí Eléjò. Ṣọ̀kí Alákùn.
òní ọmọ làwọn.